ẹ̀gúsí Àtàndá ṣe fún ìyá mi tó dohun àìjí ń rí lágìtàn. Ìyá mi ló wọ́n gbọ́dọ̀ rémi Àtàndá pọ̀ wọn ṣùgbọ́n Àtàndá lọkàn mi fẹ́ bẹ́ẹ̀ sì ni Àtàndá lọkàn mi yàn. Ó tó bẹ́ẹ̀. Kí ló dé tó fi ní kó má fẹ́ Àtàndá? Kí ló dé? Babaláwo ṣé ó gbọ́rọ̀ mi? Wọ́n náà mọ̀ mí wọ́n á kó ìdíje ọmọ tèmi lọ fi àwọn akúṣẹ́. Ṣé ẹ gbọ́rọ̀ tí mo fẹ́ sọ fún yín? Ẹ gbọ́ bẹ́ẹ̀ ni. Ohun tí àwọn orúmọlẹ̀ ń sọ fún mi ni wípé ẹni tí kádàrá òun àtọmọbìnrin yìí papọ̀ kìí ṣèwọ. Ṣé rí bàbá tó bá ṣe pé nípa tìyún òun ni ọkọ òun ti kú tipẹ́tipẹ́. wèrè òkúkú nìkan ẹni tí ó sì nírú ẹni ò lè mọ ìyẹn ni ẹni tó gbàgbọ́ ti bá olóbùkú ọmọ ọ̀nà ọ̀dá ò lè dà kẹ̀kẹ́ bàjẹ́ kò sẹ́ni túnṣe wọ́n kọ́ lọ́wọ́ níwọ̀n kọ́ lọ́wọ́. gbogbo fàbọ̀ bá já a tún kẹrùn ẹ̀. nígbèraga ni owó yìí ń bẹ. inú ẹ̀ mọ̀. wá gbà wà Àtàndá èmi àti àtijọ́ kẹsẹ̀ kan náà bọ̀ ṣòkòtò kọkùnrin atátọ̀rìn kóbìnrin ọ̀tàtọ̀rìn ẹnì kan lòmí lẹ́yìn ẹsẹ̀ fúnra wọn lọ.